Ọ̀rọ̀ mi fún títèní ó dá lórí àwọn òṣìṣẹ́ eré orí ìtàgé tá a mọ̀ sí Yorùbá Nollywood. Ẹ jọ̀wọ́ bí ó bá jẹ́ pé nǹkan kan wà tí mo fẹ́ bẹ̀ wá fún, pé ká má ṣe kíni, ká má ṣe pa àṣà àti ìṣe Yorùbá run. Ó jẹ́ tó ń pani lẹ́kún, ó sì jẹ́ tó bani lọ́kàn jẹ́. Ká rí pé ṣe là ń wo Yorùbá fíìmù, kó jẹ́ pé ṣe là ń máa rí tá bẹ̀ sí máa sọ àwọn òyìnbó bọ́ọ̀lùgì nínú àwọn fíìmù yẹn. Fíìmù náà ti pè ní fíìmù Yorùbá. Ẹ má jẹ́ apá àṣà wa, kí ló dé a kórìíra wa, kí ló dé a kórìíra ara wa, a kórìíra àṣà wa, a kórìíra èdè wa. Nígbà tó wà pé kò tẹ́ lọ́rùn láti máa ṣeré Yorùbá, lọ sí English version of Nollywood kó lọ máa act níbẹ̀. Tí wọ́n bá ti fún ẹ ní script tó mọ̀ pé Yorùbá storyline lélẹ́yìí, Yorùbá ní kan sọ níbẹ̀, dákun Yorùbá ni kó máa sọ o. Eléyìí tá a máa gbọ́ àwọn ìbọn kàbìtì, àwọn Mark 4, àwọn pump action, tá a máa gbọ́ bọ́ǹbù lóríṣiríṣi lórí pé àwọn Yorùbá fíìmù ó ti tó gẹ́ o. Ẹ̀ ń pàṣà wa lára, ẹ̀ ń pàṣà wa lára, ẹ̀ ń pàṣà àrùn, ẹ̀ ń bẹ èdè wa jẹ́. Síbẹ̀ náà òyìnbó tẹ́tún tẹ́pẹ́ sọ náà ní ẹ̀ gbọ́. Ká máa gbá àwọn òyìnbó dáadáa, àwọn òyìnbó òṣì look good guys. Ká máa gbá àwọn òyìnbó why did you sold me out? Àwọn òyìnbó majestically house. Níbo láti gbogbo eléyìí náà? All this is for me. Don't disturb me. Ṣé disturb ni? Kí ló tá tẹ yẹ lórí kunkun tá tẹ yẹ ẹran nànà báyìí gan-an? A mọ̀ sí fíìmù Yorùbá, a mọ̀ sọ òyìnbó tó ń sọ gan-an ò gbọ́, ò mọ̀, ó mọ̀ sọ rubbish. Kò just dey yarn rubbish, yarn nonsense. Ẹ jọ̀ọ́ tó bá ti fún ẹ ní script pé kó act Yorùbá, lines wọ́n fún ẹ Yorùbá lines ní. Mama bẹ́ẹ̀ sì máa sọ àwọn òyìnbó ṣì. Èyí náà tẹ jẹ́ world stars, tẹ jẹ́ well acclaimed stars. Wọ́n máa tàbọn lẹ́gbẹ̀ẹ́ yín lórí set. Ẹ lè sọ fún dèrè pé kó cut. Pé ìbọn ti bà yín. Ó mọ ìbọn lẹ́gbẹ̀ẹ́ yín, ìbọn mọ bà yín ẹ̀yin lè sọ̀rọ̀. Ìgbà tó pẹ́ náà kílẹ̀ yín náà mọ̀. Yorùbá line ní Yorùbá script ni wọ́n fún ẹ, Yorùbá lines ni wọ́n fún ẹ. Sọ Yorùbá kókó lórí set fún wa. Ẹ jọ̀ọ́ damage tá ti ṣe sí culture ọjọ́ tó gẹ́. We can't take this anymore. Tí wọ́n bá ti ká ṣe Yorùbá fíìmù yẹn, ká ṣe Yorùbá fíìmù. Tó bá ń pé òyìnbó ẹ̀ sí sọ kò dẹ lójú, sọ Yorùbá. Ṣé bí Yorùbá ní ṣe bí ilẹ̀ Yorùbá náà bí ọ sí? A kàn máa lọ sí Amẹ́ríkà lẹ́ẹ̀kan ṣoṣo àbí bí fúngbà díẹ̀ a máa lọ ọ̀sẹ̀ méjì yá bẹ̀ sí máa form nonsense. Kọ́lé ẹ̀kọ́ náà ti arrive òyìnbó tó sọ tó mọ̀ tó gbọ́. You just be disgracing us, disgracing our culture. You be disgracing our tradition, our language. Please, let's sit up. Ó kà mí náà lọ́jọ́ kí n ṣe fídíò yìí o, because Nollywood, Yorùbá Nollywood version, a ti ń ṣe nonsense, in fact you are doing rubbish. Please, let's sit up. And we have leaders in this industry who should step in. Kí TAMPAM set in, kí ANTP set in, do regulations. At least fíìmù tó bá yẹ pé àwọn TAMPAM members ló ṣe kí n ló ànkọ̀ ló wà ní díẹ̀ ẹlẹ́nu lórí because members ni wọ́n. Ẹ jẹ́ ká máa ṣe seminars. There should be what we call MCPDP, mandatory continuing professional development programs. Tá a máa ṣe àwọn seminars tá a máa ṣe fáwọn members láti máa jẹ́ ká máa mọ àwọn nǹkan tó yẹ pé a lè ṣe láti enhance àwọn nǹkan tá a ṣe. Àwọn nǹkan yìí is taking its toll on our culture. A ní ká yẹn encourage àwọn òbí ká máa sọ òyìnbó sáwọn ọmọ ńlé mọ́, kàdís tí wọ́n bá tẹ wà ńlé ká máa sọ Yorùbá sí wọn. Àwọn fíìmù tó yẹ ká tún máa wò, ká tún máa fi kọ́ àwọn àṣà àti ìṣe, ká máa gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ Yorùbá, ká máa gbọ́ bó ṣe ń sọ èdè Yorùbá, èèyàn òyìnbó òṣìlẹ̀ tún máa sọ níbẹ̀. Àwọn òyìnbó tí ó help life àwọn ọmọ yẹn. Why did you sold me out? Why did you sold me out? Ẹ̀gbọ́n ó dẹ̀ sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yín náà ẹ̀dẹ̀ dákẹ́ síbẹ̀ ẹ̀dẹ̀ sọ̀rọ̀. Oh my God o. Why did you sold me out? Look good guys. Don't disturb me. All this is for me. Ó mà ṣe o. Majestically house. Ayé o. Ojú gbà mí tì fún yín. Dákun ènìyàn rí. Bá mi subscribe channel yìí. Kó bá mi turn notification. Tó jẹ́ pé gbogbo video tí wọ́n ti ń drop everyday. A máa rí, a sì lè máa rí wo. Ó náà ràn lọ́wọ́ o. Àní rẹ́yìn, iwájú ọjọ́ la máa lọ. Láṣẹ Èdùmàrè.